Now we have Kayode, whose name is actually Kevin. That was good. Okay, mbolo ti kọlù kate kọ́kọ́. Ṣé lórí ọ̀rọ̀ pàlọ́ Nàìjíríà náà ni o kọlù ni àbí o ti mọ̀ lulu tẹ́lẹ̀? Mo ti lulu fún ọdún nǹkan bí ọdún 11 báyìí láti America. Ìlú drum set àti ìlú oríṣiríṣi ni mo máa ń fẹ́ràn láti lù. Mo sì fẹ́ràn irú orin jazz àti funk púpọ̀. So ibẹ̀ ni àwọn ìmọ̀ mi nípa orin ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo lọ sí Nàìjíríà, kí n tó lọ ọ̀kan nínú àwọn ìdí pàtàkì tí mo fi kọ́ èdè Yorùbá ni pé mo fẹ́ràn orin àti ìlù. So ilẹ̀ Yorùbá ní àwọn ìlù àti ìtàn ìlù tó pínmírín púpọ̀. So nígbà tí mo lọ sí Nàìjíríà, mo wá olùkọ́ kan tó lè kọ́ mi ní ìlù bàtà àti ìlù dùndún àti gángan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìgbà tó wà ní Nàìjíríà ló kọ́ àwọn ìlù Yorùbá yìí? Bẹ́ẹ̀ni. Láàrin oṣù mẹ́sàn-án? Bẹ́ẹ̀ni, láàrin oṣù mẹ́sàn-án. Ló kọ́ tó dẹ̀ ti mọ̀ báyìí? Bẹ́ẹ̀ni. Ṣó mọ àwọn nǹkan tó ń fìlù yẹn sọ? Bẹ́ẹ̀ni, ó di dandan. Kí ló sọ tán ń sìn? Nítorí àwọn Yorùbá máa ń pòwe pé láìsí ìlù kò sí ijó, láìsí ijó kò sí ìlù. So tí o bá gbọ́ èdè Yorùbá, ó lè lùlù Yorùbá dáadáa. Káì. Kódà nígbà tí mo wà ní Niger, mo rí àwọn ọmọ Japan kan tó wà ń bẹ̀ tó fẹ́ lùlù. Ṣùgbọ́n àwọn olùkọ́ wa ń fi wọn ṣe yẹ̀yẹ́ púpọ̀ nítorí wọn gbọ́ Yorùbá. So wọ́n kàn ṣe àlùjọ àwọn kan kéékèèké ṣùgbọ́n wọn ò já sí. Wọn já sí. Kí nìkan tó sọ tán sìn pẹ̀lú yìí? Mo kọ́kọ́ kí gbogbo yín káàbọ̀, ṣe dáadáa lédè àti ìrètí yín. Lẹ́yìn náà mo ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ ń kúkọ obìnrin, àmín. Ọlọ́run má jẹ́ ń kúkọ obìnrin, àmín. Obìnrin dúdú, obìnrin pupa, Ọlọ́run má jẹ́ ń kúkọ obìnrin, àmín. Okay, àní sọ̀rọ̀ ń pa yẹn sìn. So kí ló dé tí ìwọ náà fi lọ sí Nàìjíríà àti kí ló dé tó fi kọ́ Yorùbá? Nígbà tí mo kọ́kọ́ wọlé yunifásitì, mo gbọ́dọ̀ yan èdè kan tí kìí ṣe èdè òyìnbó. So mo kàn yan èdè Yorùbá nítorí ó jẹ́ nǹkan tí kò sí ènìyàn púpọ̀ tó mọ̀. Mo fẹ́ ṣe nǹkan tí kò wọ́pọ̀ púpọ̀ nítorí mo sì rí àwọn nǹkan púpọ̀ nínú èdè Yorùbá. Nítorí pé bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo ti ń kọ́ nípa oríṣiríṣi orin láti káàkiri àgbáyé bí orin Cuba àti orin Brazil. So ibẹ̀ yẹn ni mo kọ́kọ́ gbọ́ nípa àwọn Yorùbá nítorí ibẹ̀ ni ìlù bàtà ti jáde. So nígbà tí mo wá rí àǹfààní láti kọ́ Yorùbá, mo rò pé bóyá mo máa ṣe fún símẹ́sítà kan bí méjì. Ṣùgbọ́n nígbà tí mo wá pàdé àwọn olùkọ́ mi àti nígbà tí mo wá rí bí àṣà àti èdè Yorùbá ṣe rí, ó fún mi ní ìmísí púpọ̀ láti máa tẹ̀síwájú. And then lẹ́yìn bí ọdún kan, mo ti rí àǹfààní kan tí ẹgbẹ́ American Councils ti dá sílẹ̀ tá ń pè ní language flagship. So mo forúkọ sílẹ̀, mo sì wá gbà á. So American Council ti fún àwa márùn ní ẹ̀bùn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ sí Nàìjíríà láti darapọ̀ mọ́ àwọn Nàìjíríà pátápátá. So àgbẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí Nàìjíríà, Yorùbá nìkan lásán lé, oúnjẹ Yorùbá nìkan lájẹ, gbogbo nǹkan tí ọmọ Yorùbá ń ṣe láṣẹ. So agún ọ̀kadà, àwọ̀ dánfó, aná ọjà, kò sí nǹkan tá a ṣe. Tẹ́ bá wọ dánfó tó máa ń gba 50 naira lọ́wọ́ gbogbo yẹn, ṣé 50 náà máa ń gbà lọ́wọ́ ẹ̀yin? Irọ́, àwọn onídánfó yẹn oníjìbìtì ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, olòṣì ni wọ́n. Tó bá di wípé ó yẹ kí wọ́n gba 50 náírà lọ́wọ́ wa, a sọ pé òyìnbó 100 náírà, ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mi, mo kàn máa wọlé mi sọ̀rọ̀, mo dìbọn pé mi gbọ́ Yorùbá bí òyìnbó kan tí kọjá sí ní mi. Nígbà tó ti yá láti sọ̀kalẹ̀, máa fún wọn ní 50 náírà. Tí wọ́n bá bẹ̀rẹ̀, òyìnbó kù 50 náírà, kí ló ń ṣe òyìnbó wá? Mo ní lọ sọ fáwọn ọlọ́pàá, orí ẹ̀ ti dàrú, kí ló ń ṣe ọ? Ó sọ ní Yorùbá àbí? Ní Yorùbá. Àwọn àìpó gbọ́ Yorùbá. Ó yà wọ́n lẹ́nu gan. Ìgbà tó wà Nàìjíríà, ṣọ́ra àwọn ọmọ Nàìjíríà obìnrin tó fà dáadáa torí orin tó kọ lẹ́ẹ̀kan pé ò fẹ́ kúkú obìnrin. Wọ́n pọ̀ gan, ibú ọmọge ní Nàìjíríà. Mo ń gbádùn ẹ. Kò wá sílé kankan tó. Kò sí kankan tó wù ẹ́ nù wọn. No, oríṣiríṣi nǹkan ló wù mí. Àṣà ó yàtọ̀ gedegbe sí àṣà Amẹ́ríkà pẹ̀lú ọ̀rọ̀ obìnrin àtọkùnrin. Lórí ọ̀rọ̀ ìgbéyàwó, ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ ṣe rí.
so ó ṣàjèjì díẹ̀ pàápàá fáwọn obìnrin òyìnbó tó bá lọ sí Nàìjíríà àwọn nígbà tí wọ́n kọ́kọ́ dé a rò pé àwọn ọmọ Nàìjíríà wọn ò hùwà dáadáa sí obìnrin ṣùgbọ́n tó bá pẹ́ dáadáa ń bẹ̀ a rí i pé ó kàn jẹ́ àṣà tó yàtọ̀ àti oríṣiríṣi àǹfààní wa ní ilẹ̀ Nàìjíríà tí kò sí níbí. Bí kíni? Bí àwọn ipa tí ó yẹ kí obìnrin àti ọkùnrin ṣe nílé àti ní àwùjọ bí àwọn ojúṣe tí ọkùnrin àti obìnrin ní láti bí wọ́n ṣe máa ń tọ́jú ara wọn ó yàtọ̀ díẹ̀. Irú ẹ̀ owó ẹ̀ bá ṣe máa ń tọ́jú ara wọn. Owó mi gan. Àmọ́ èèyàn tọ́jú ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni. Anyway, kí làwọn nǹkan tí o gbádùn púpọ̀ ńgbà tó fi wà Nàìjíríà tó lè gbàgbé nísìn tó. Àṣà Yorùbá jẹ́ àṣà tó máa ń pọ́n ní alẹ́ gan-an. Ká tó lọ sí Nàìjíríà a gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àhesọ pé Nàìjíríà kò dá ìjà pọ̀ wọ́n máa ń jí ènìyàn gbé oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ tí kò dá àwọn kan ti sọ pé ká má lọ bẹ̀ ẹnìkan ti sọ fún mi pé mi ní lọ bẹ̀ láéláé mi ní ra ọmọ mi lọ síbẹ̀ láéláé nítorí ó dàbí ilé èṣù ni ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ àhesọ ni nígbà tí mo wá dé àwọn Yorùbá máa ń sọ káròyìn ènìyàn kó tó kàbà bẹ́ẹ̀ nígbà tí mo wá dé Nàìjíríà mo rí wípé nísìnyí lẹ́yìn ọdún kan mo rò pé kò sí ibì kan ní gbogbo àgbáyé tó dùn jù láti lọ gẹ́gẹ́ bí àlejò tó bá gbọ́ èdè Yorùbá. Àfi Nàìjíríà bí wàá ṣeré ó já sí àbí. Pàdé mi. Pàdé ni wá ṣé wàá padà lọ Nàìjíríà. Mo fẹ́ padà lọ nítorí àwọn nǹkan tí mo gbádùn ní ètò orin mo gbádùn orin púpọ̀ nítorí kò síbi tí kò sí orin ní Nàìjíríà pàápàá nínú èdè Yorùbá náà nítorí àwọn àmì. bá ṣe máa ń jó ńkọ́. mo máa ń jó bí aláwọ̀ funfun tí kò mo bá ṣe ń jó mi lè jó dáadáa ṣùgbọ́n mo fẹ́ràn láti lùlù mo sì fẹ́ràn ètò àríyá ṣíṣe ní Nàìjíríà mi tí rí àṣà mìíràn tó fẹ́ràn láti náwó lórí mọ́tò àti àríyá tó wà àwọn Yorùbá. Mọ́tò àti àríyá kí ni tó mọ̀ pé mọ́tò ṣé pé ká ra ọkọ̀ tuntun àbí ká tọ́jú ọkọ̀ ta ní. gbogbo ijó jíjẹ. mọ́tò àti àríyá. Kí ni irú àwọn oúnjẹ tí o ṣàárò nígbà tó ti kúrò Nàìjíríà tó ti wá bí. Mo fẹ́ràn àkàrà púpọ̀ láti máa fi panu àti bọ̀ọ̀lì àtẹ̀pà ṣùgbọ́n nítorí Ìbàdàn là ń gbé nítorí àwọn Yorùbá bọ̀ ilẹ̀ tá a bá ń gbé là ń ṣe àmàlà àti gbẹ̀gìrì ní ló wù mí jù láti máa ń jẹ. Kí wá ní àwọn nǹkan tí o ṣàárùn yàtọ̀ sí oúnjẹ àgbà tó ti padà wá bí tó ní tó bá yẹ pé mo wà ní Nàìjíríà nísìnyí. Lẹ́yìn tí mo kúrò ní Nàìjíríà mo wà nílẹ̀ Yúróòpù káàkiri fún oṣù méjì àti mo ti wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà fún nǹkan bí ọ̀sẹ̀ méjì báyìí àwọn nǹkan tí mo ń ṣàrò jù ní Nàìjíríà lójoojúmọ́ o máa rí nǹkan dájúdájú o máa rí nǹkan 3 sí 4 tó máa ya ẹ lẹ́nu tí o tí rí rí tó máa jẹ́ kó rẹ́rìn bóyá. já mi sí jẹ́ kí n rí gbọ́. kò sí bí gbogbo ìlú ṣe rí nítorí ètò ìjọba kò péye tó bó ṣe wà l'Amẹ́ríkà àti Europe oríṣiríṣi ènìyàn ní àǹfààní láti ṣe nǹkan kíkan tó bá wù wọ́n láti parí àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. Nígbà míì ó lè burú ṣùgbọ́n nígbà míì ó lè dáa ó sì máa ń pa mí lẹ́rìn púpọ̀ nítorí ètò ọlọ́pàá bí gbogbo ẹ̀ ṣe rí kò lè tó Amẹ́ríkà torí náà oríṣiríṣi àǹfààní ló wà fáwọn ènìyàn láti ṣe oríṣiríṣi nǹkan káàkiri. You sabi pidgin? Small. You dey blow am well. Small. Hey, no be small. Na you dey speak I dey try. So you wan say hello to your friends for Naija? Yeah, how far? Àwọn pàdé mi. How you dey now? Ṣé wàá padà lọ rí wọn? Mo fẹ́ padà lọ. Wàá padà lọ. Ó máa wù mí láti padà lọ láti ṣiṣẹ́ lórí ìlú sí. Láti ṣiṣẹ́ lórí ìlú. Well, inú mi dùn gan pò wá lé ní. Jẹ́ kí n sáré béèrè ìbéèrè kan ká tó lọ. Ṣé o ṣe eré ìdárayá nígbà tó wà ní Nàìjíríà? Mo ṣe eré ìdárayá. Irú eré ìdárayá tí mo fẹ́ràn jù láti ṣe ni mo fẹ́ràn láti sáré púpọ̀ fún ìgbà pípẹ́. Mo sì fẹ́ràn láti lúwẹ̀ẹ́. Mo sì fẹ́ràn láti máa ń gún kẹ̀kẹ́. Ṣùgbọ́n ó léwu ní Nàìjíríà láti máa ń gún kẹ̀kẹ́. So mo sáré káàkiri púpọ̀. Ó jẹ́ nǹkan tí kò yé àwọn ọmọ Nàìjíríà mìíràn tí mo bá ń sáré ní pàápàá nínú ọgbà UI Yunifásitì ti Ìbàdàn àwọn ènìyàn máa ń kígbe sí mi òyìnbó ibo ló ń lọ òyìnbó kí ló dé tó fi ń sáré òyìnbó ibo níná ti ń jó òyìnbó kí ló ń lé ta ló ń lé ọ kí ló ń ṣe ọ